ó wálé ayé tiẹ̀ ní ààrẹ kí ló dé gan Ìgbòho wálé ayé tiẹ̀ bí ìyá àti bàbá ẹ̀ ṣe bí nílẹ̀ Kóòtù Àjíire bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìwọ náà ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwọ̀ àti sọ fún ẹ láìmọye ìgbà Simi ibi tó fi ẹ́ sí tí ò bá yí ẹ mọ́ tí ó bá ti dojú délẹ̀ tí àwọn aráàlú àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà bóto mànàbọ̀ tí wọ́n fà parí iṣu àlejò ẹ dẹ owó eléyìí tó lọ. Àfi tí ìbámu orí Ọlọ́run ló kù. At the age of 29 years, mo ti ní orúkọ. At the age of 31 years, mo ti kọ́ lé títí. Bí o ti pé 40 years, gbogbo kan tẹ́ pé ọmọ 40 years ò lè ṣe mo ti ṣe. Ṣebí ìwọ̀nba agbára tó dájọ́ fún ẹ lórí OPC òun ló fi hàn wá léèmọ̀ yìí ó tún lanu ó tún sọ fún wa nínú fídíò tí ò ní kú láéláé wípé agbára tí àwọn ilẹ̀ Yorùbá dájọ́ fún ẹ kó fi protect wa àti dúkìá wa àti ilẹ̀ bàbá wa oní tó bá mú kékeré ń bẹ̀ tó o bá fi hàn wá léèmọ̀ oní kò sẹ́nì kankan wa tó máa kú ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu ẹ̀ ṣọ́rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀ ṣá pẹ̀lú ọjọ́ orí ẹ àti ipò tó ló wà ṣé ọ̀rọ̀ ló ń sọ ṣó ń sọ̀rọ̀ sẹ́nu kó fi irun mú ṣó mọ ìtumọ̀ èdè tó pe yẹn ṣá and you are still expecting we the same Yoruba to believe and trusted you? No, no. Kó tó wá dágbára jọ fún ẹ kó wá kúkú pa gbogbo wa dànù wọ́n dá agbára fún ẹ God bless you mighty sky wọ́n dé ìwọ̀nba èyí tó dájọ́ òun náà ní kó lò láti lọ ṣe kíni lọ kojú àwọn wèrè tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá di nǹkan míì mọ́ wa lọ́wọ́ iṣẹ́ ló ń fẹ́ ní dẹ́ni ló ń fọ̀lá dọ́là. Gani ti wà frustrated kò yé mọ́ èyí tó dẹ̀ máa rẹ ara ẹ̀ sílẹ̀ kó rẹ ara ẹ̀ sílẹ̀ pátápátá bóyá àwọn èèyàn ti ṣíjú àánú wò ẹ́ ó sì ń ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ nìkan lè dá gbogbo ilẹ̀ Yorùbá mú ókè jákàjọ kẹsẹ̀ kan ṣòkòtò kan náà bóyá ikún ló lóko bóyá ìwọ ló ní ilẹ̀ Yorùbá bóyá ilẹ̀ Yorùbá ló ní ẹ́ afẹ́ àsìkò ti tó ta fẹ́ mọ̀. Kò fẹ́ràn ọmọ Yorùbá ó fẹ́ kó máa fogun jà wá kó máa fogun jà wá kó máa fìyà jẹ wá sọ tó bá ti rẹ́ni tó gbà wá ẹ̀gbọ́n sìn òun lẹ sọ yẹn kó ní ìwọ̀nba agbára tó fún òun lè fi pa jẹ irú ẹni yẹn ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ tẹ́tí ẹjẹ́ tẹ́tí sílẹ̀ kẹgbọ́ Gani òun ṣọ̀rẹ́ ẹ̀yin o. Àdéhùn 47 years ó ti di ààrẹ kọkàkà wọlé Yorùbá. Ṣé ẹ rí ẹjọ́ wẹ́wẹ́ ààrẹ ṣé ẹ rí ààrẹ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tẹ́ wá jẹ yìí ààrẹ of ẹlẹ́jọ́ wẹ́wẹ́ of Yorùbá land ẹ rò wípé ẹ lè ro Ìgbòho pa àbí ẹ fẹ́ rojọ́ kẹfà lé ayé lọ́wọ́ àbí ìkọ́ tẹ́ ń try láti ṣe kọ́ nìyẹn. Ìwọ́n tó bá fẹ́ pẹ́ péjọ àìmọye ẹgbẹ́ tó ti jáde kó lára OPC wọ́n máa kú wa. Ìlara nìkan òun ló ń ṣe yín kò sí nǹkan míì lákọ̀ọ́kọ́ náà ká tiẹ̀ dá sílẹ̀ kàtúṣà ààrẹ ta ló fi yín jẹ olórí jagunjagun apàṣẹ wà jagunjagun ilẹ̀ Yorùbá nobody. You are disturbing us. Ariwo yín ti ta wá létí ẹjọ́ yín ti pọ̀ jù ẹ wá bí lọ jàre ẹ wá bí gbà ààrẹ lọ fọ́lìdé ààrẹ lọ sọ́lùdé. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là bẹ́wẹ́ ajílété. Ṣé ẹ rí ẹjọ́ wẹ́wẹ́ ààrẹ ṣé ẹ rí ààrẹ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tẹ́ wá jẹ yìí ààrẹ of ẹlẹ́jọ́ wẹ́wẹ́ of Yorùbá land ẹ rò wípé ẹ lè ro Ìgbòho pa àbí ẹ fẹ́ rojọ́ kẹfà lé ayé lọ́wọ́ àbí ìkọ́ tẹ́ ń try láti ṣe kọ́ nìyẹn. Èmi dẹ̀ fi ń dá yín lójú ní pé ní ìgbà tí ẹ bá ti mà gbà yín lágbà tó kàn jẹ́ pé ẹnu lásán lẹ fi ń sọ
wípé àgbà yín ti tó o, ẹ ti dàgbà o, ẹ ti àṣìfo o, ẹ ti ṣe ohun tí ẹgbẹ́ yín kankan tó wálé ayé àtàwọn tó jù yín lọ lọ́jọ́ orí tó hàn rí ṣe nínú ayé, ẹ ti ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwa tá àti ìtò yín, àwa làwa máa dá yín lóhùn. Ìgbòho ò ní dá yín lóhùn torí kò sí nǹkan míì. Ẹ̀yin náà ti fẹnu ara yín sọ wípé wọ́n ń pè yín, wọ́n sọ fún yín pé ìjà ìlara lẹ̀ ń jà, ìjà ìlara lẹ̀ ń jà, kò sí nǹkan míì. Ìlara nìkan òun ló ń ṣe yín, kò sí nǹkan míì. Lákọ̀ọ́kọ́ náà ká tiẹ̀ dá sílẹ̀ Katusha ààrẹ. Ta ló fi yín jẹ olórí jagunjagun apàṣẹ wàá jagunjagun ilẹ̀ Yorùbá? Nobody. Àbí ààrẹ ò mọ̀ ni? Gbogbo kàrámọ̀ tẹ fẹ́ máa fi sí àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀, ẹ fẹ́ máa kó, kì í ṣe Ìgbòho nìkan lẹ fẹ́ kó láyà jẹ this time around. Ẹ fẹ́ máa dẹ́rù bà gbogbo ọmọ kóòtù ajíire torí àwọn míì tó yìí fẹ́ kóra wọn jọ táwọn náà jẹ́ akíkanjú tó dé ṣetán láti dá sí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù ajíire lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀, torí ibi tí ilẹ̀kùn tó ń ṣí sínú ṣí síta, ibi tó máa ṣí sí, nobody knows. Ṣé kó dìgbà tí wàhálà ti wá bẹ́ sílẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ máa sáré ká máa múra wá pẹ́ jẹ́ agbáradì àti máa gbáradì sílẹ̀ ní ààrẹ? You are this, kí ni adjective wo ni kí n sọ fún yín o? You are disturbing us. Ariwo yín ti ta wá létí, ẹjọ́ yín ti pọ̀ jù. Ẹ wá bí lọ jàre, ẹ wá bí gbà. Ààrẹ lọ fọ́lìdé, ààrẹ lọ sọ́lùdé, lọ ṣọlùdé. Ẹ̀yin ọmọ OPC ẹ dáwó jọ fún ààrẹ kó ra tíkẹ́ẹ̀tì kó lọ sí Europe. Olú ẹ ti mú wájú ńlẹ̀ Yorùbá, ó ti rojọ́ kú. Gbogbo ẹjọ́ tẹ́ ẹ̀ ń rò yìí ó wá kó ẹ̀sìn, ó kó ẹ̀sìn bá yín. Aṣọ àlàtẹ́lẹ̀ wo ó dẹ̀ tako sálà yín, ó dẹ̀ reduce yín into nothing. Èmi gan tí bí ìsúnmọ́ yín, ojú ń gbà mí tí ojú ń tì mí pẹ̀lú ẹjọ́ òfò tẹ́ ẹ̀ ń rò. Ẹ ti rojójú. Kò sí nǹkan tẹ́ ẹ̀ ń sọ láti bí ìgbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ti bẹ̀rẹ̀ títí dì sí the same thing náà ni. Èyí tó kàn wá yàtọ̀ ń bẹ̀tẹ̀ wá fi kún nítorí ẹ ò bá rò ó. Ọlọ́run, ilé ayé ilé asán, àfọwọ́bà fi sílẹ̀. Má ro ni pin láyé. Mo dúpẹ́ fún irú ìṣẹ̀dá tí Ọlọ́run dá mi. Èmi kì í bá níyàn ṣe torí bí torí status ẹ̀, torí Ọlọ́run ń fún ẹ ní ipò, àbò wà nípò gàgàrà kan, àbò jẹ́yàn gàgàrà kan, àbí ó ní something special about you. No. Kò dìgbà tó bá jámọ́ nǹkan kan kémi àti ẹ tó ṣe tí àbájọṣepọ̀ wa bá ta bá ti understand ara wa. Ṣùgbọ́n ẹ̀yin ò ní ààrẹ, ara nǹkan tó ń kó yà jẹ yín tẹ́ ẹ̀rẹ́ yàn sọ fún yín nìyẹn. Ọrú yín ti mú wa, ẹ rí bí àwọn àgbààgbà ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ yín ni. It's enough. Olóyìnbó ní silence is the best answer for a what? Fill in the gap. Ààrẹ Abdulganiyu Abiodun Ige Adams. Silence is the best answer for a fill the gap. Kí ló dé tẹ́ wá dìrò jókòó? Àti rí wípé ẹ ò rí nǹkan kan ṣe, kò sí nǹkan kan tẹ́ ẹ rí ṣe. Nǹkan tó dé kù tẹ́ dẹ̀ ń ṣe tẹ́ ṣiṣẹ́ ń jẹ́ ààrẹ, tá dẹ̀ ṣiṣẹ́ ń gbórúkọ yín torí ó dẹ̀ pé ẹ̀ mọ́ à ń ṣẹ́nukù, mò ń ṣẹ́nukù fún yín ẹ fẹ́ gbọ́. Àwọn ọmọ yín kékeré làwọn yẹn, yín gángan lèmi bá nídìí. À ń ṣẹ́nukù fún yín ààrẹ. Tán bá yọ ọdún eégún, ọdún olókun, ọdún Ọ̀ṣun Òṣogbo, ọdún olókùúta, ọdún yẹ̀pẹ̀, ọdún elédùmarè, ọdún ayán, ọdún ìdun, ọdún igi tẹ́ ẹ̀ ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kò tún sí nǹkan tó bá ti stop yẹn kọ́ minus yẹn, kò ẹ̀ rí nǹkan kan ṣe mọ́. Ṣé irọ́ ni mo pa ààrẹ? Ṣé irọ́ ni mo pa ìyẹn òde tí tó pé kò tí tó sọ mẹ́sẹ̀jì fún yín pé nǹkan ti ṣe yín kọjá, be careful. Kẹ́ ẹ̀ tètè mú dèrò sọ fún yín títí tí you actually know the source of your problem. Ọmọ orísun wàhálà àti ìdààmú tó ń jà ẹ́ ààrẹ Ganiyu Ige Adams. Ó rò wípé agídí ò ṣe ṣe lé ayé. Abdulganiyu Abiodun Ige Adams gbọ́ kó sink, agídí ò ṣe ṣe lé ayé. Àwọn wo ló fẹ́ ṣagídí pẹ̀lú ẹ̀? Ṣé àwọn tí Ọlọ́run gbé kọ́kọ́rọ́ ilé ayé lé lọ́wọ́? Mo ti sọ ní àìmọye ìgbà, mo ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ilé ayé ta wàyí sẹ́. Ẹni tí wọ́n bá yan òun lọ lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ẹni tí Ọlọ́run bá yàn òun ló fi ń ṣolórí, ẹni tó bá sì wù ló fi ń jọba. Áìdà ó ní ẹ̀tọ́ sí láti jọba àbí kò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tá a bá ti kọ́ ọmọ láti ọ̀dẹ ọ̀run wá wípé yóò délé ayé láti bá wọn dádé. Bí ogun bá ṣe fìlákà débẹ̀, adé yẹn. Bó jẹ́ ọjọ́ kan ni kó tó jáde láyé adé.
gbogbo ìrìn àjò ayé tẹ́ ẹ̀ ń rí tí ọmọdé yẹmọ rìn, tẹ́ ẹ̀ rí tí akọ ń fẹ́, tí abo ń fẹ́, tọmọdé ń fẹ́, tí àgbà ń fẹ́, ọba ń fẹ́, ìjòyè ń fẹ́, nítorí wípé ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá nílé ayé tá wà yìí sẹ́, ẹni tí wọ́n bá yan òun ló lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Nítorí wípé Ọlọ́run yọ́nú sí i, ó pé ó yàn, ó ṣe lógo àìlábàwọ́n àtàìdíbàjẹ́. Ààrẹ oore tí Ọlọ́run ṣe Ìgbòho lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ para ẹkú sí lórí ìlara tó rò wípé ó fẹ́ fi ẹjọ́ rírò, ó fẹ́ fà lé ọwọ́ ayé. Ìkànnì ẹ̀ ò Gani ó ń ṣekú re, ẹni bí ni ẹ́ tẹ́pọ̀ mọ́ rẹ̀ balùwẹ̀. Ganiyu Ige Adams, ìkà burúkú ni ẹ́, wọ́n lọ dájí ọmọ ló máa ń jẹ́ ìgè tó máa ń mú ẹsẹ̀ jáde nínú ìyá ẹ̀ torí ó lè dá sí ikú fún ìyá ẹ̀. Wọ́n ti dájú wá látọ̀run, adé ń sọ fún yín náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ìwọ̀ dájú yín lékè kà sí, bẹ́ẹ̀ lẹ́ ń wùwà jẹ́ tẹ́ ń wùwà oṣó. Àwa mọ̀ ipò oṣó ni yín, for you láti any little thing lórí ọ̀rọ̀ ẹnu tí ò ní ìkọ̀kọ̀ tẹ́yìn náà reply wa. Ẹ gbé àjẹjáde, ẹ ti jẹ́ ká mọ̀ wípé oṣó ni yín. Tó o bá lóṣojú bẹ́ẹ̀ lọ wàá fẹ́ para ẹ, kò sọmọ Yorùbá kankan, kò sí ọmọ orin kóòtù àjíire kankan. Gbogbo wa tá dìde fún ilẹ̀ kóòtù àjíire, tá gbé ilẹ̀ Yorùbá dání torí iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá pẹ̀lẹ́ jó orí burúkú tẹ́ ẹ̀ ń rò kiri, àti rí wípé ẹjọ́ òfò lẹ wálé ayé wá rò, rádaràda lẹ ń bá kiri, everybody dẹ̀ ti pa yín tì. Mo sọ fún yín náà, mo ní ẹ máa wà isolated very soon, mo ní ẹ máa rí scores bó ṣe ń lọ. Padà kẹ́ lọ wo gbogbo àwọn fídíòs mi tó wà lẹ́ tí mo ti ṣe sẹ́yìn tí mo ṣe fún yín. You will think I'm abusing you. I am not abusing you. I'm helping you. I am telling you the actual thing that you are supposed to do, and you knew it yourself. But you just keep quiet and you choose to close your eyes on the right thing to do, just because you want to make Igbo look like a bad person. Bẹ́ẹ̀ ṣe ń gbógun ti Ìgbòho tó, tẹ́ ń pè lórúkọ àìdá tó, tẹ́ ń pè láìjẹ́ níyàn rere tó, bẹ́ẹ̀ ṣe sọ wípé àpàyàn ni, ó ń parọ́ ni, ó ń ṣe gbá ni, kò mí ní gbogbo nǹkan tó ń ṣe. Síbẹ̀ ọ̀run dúró tí ó dẹ̀ ń gbéga. Àwọn èèyàn tí ò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n ojú wọn ńlá tí wọ́n rí nǹkan ìrìn tó rìn, àwọn gan mọ̀ wípé àwọn gan ilé tó ń ṣe ìyàwó ò lè ṣe. Tó bá mọ̀ ipò rọrùn ni, ìwọ náà bọ́ síta kó múra, kó máa make appointment, kó máa lọ bí lẹ́ni, kó lọ bí lọ́la, kó lọ bí lọ́tùnla, kó máa lọ bí with your own money, with your own money. What is wrong with you, Ààrẹ? Kí ló ṣe yín? Kí ló jó Ààrẹ lọ́wọ́ gan tí ò lè fi jólẹ̀ gan? A ní ká pé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà ti kọjá, ẹ̀dẹ̀ sọ́ra yín di kanranjẹ́gbẹ̀dẹ̀ wá fẹ́ sọ́ra yín di nǹkan tẹ́ ẹ̀ jẹ́ tọ́lọ́run ò pè yín lẹ̀ Yorùbá, kẹ́dẹ̀ máa wá wò ó. Ọ̀run ló gba gbogbo ògo tí wọ́n fi ta yín lọ́rẹ o. Bẹ́ẹ̀ ni, bó tilẹ̀ jẹ́ wípé ẹ ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé. Ṣùgbọ́n nígbà tí ó dé àwọn sáà kan, ẹ bá àwọn kan rìn nínú ayé, nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àti bá ní rìn nínú ayé, tó bá ń bá àwọn ènìyàn rìn láyé, o ní láti wo àsìkò tó bá ń bá àwọn ènìyàn rìn, báwo ni ìgbésí ayé ẹ̀ ṣe rí nígbà tó ń bẹ ni. Ìwà pálapàla àwọn ọmọ Yorùbá ti pẹ́, ó pọ̀jù ó ti wá irritate mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, like kí ló dé gan. Ààrẹ o ò lè fòbúrẹ́wà mú Ìgbòho lájẹ́, o ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé, ṣùgbọ́n ó bá àwọn ènìyàn kan rìn ní àsìkò kan, a sì ti pàṣẹ wọn yọ́nú sí ẹ. Ìrìn àjò tó jìn gan ni mò ń sọ fún ẹ yìí o, a ti pàṣẹ ìrìn àjò míì máa àwọn náà ní ìgbà tí ìwọ ń sọ wípé ó kéré. Ó bá àwọn ènìyàn kan rìn, àwọn oore ọ̀fẹ́ tí a ò kọ́ mọ́ ẹ látọ̀run, nítorí ìbáṣepọ̀ wọn, a ti pàṣẹ wọn, ayọ́nú sí ẹ, orí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí àwọn tí o ò mọ̀, wọ́n dìde, wọ́n kúnlẹ̀ ẹsẹ̀ méjì níwájú Ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ. Ní ìgbà tó sọ wípé o yọ̀ǹgì yìí ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ibi tí o ò lérò nínú ayé, ní ìgbà tí wọ́n kúnlẹ̀, wọ́n tọrọ àwọn nǹkan kan tó ní agbára fún ọ, tí ìwọ go òmòdè ní ẹlẹ́ni tó jẹ́ àṣírí, tí ò sì mọ àwọn tó ṣe èmi go sì mọ́ pẹ̀lú. Ṣùgbọ́n ọ̀run gbọ́ àdúrà náà ní ọdún náà, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ọ. Ohun tí ò kàn ẹ́, ire tí ò kàn ẹ́, wọ́n fi lé ẹ lọ́wọ́. Èyí tí kò yà sí ọ̀dọ̀ ẹ rárá, wọ́n gbà wọ́n wá fún ọ. Kí ló fi bàjẹ́? Ìgbéraga. Ìgbéraga tó fi bà gbogbo ìrìnàjò ayé ẹ jẹ́, tó sọ ẹ́ di nǹkan tó sọ, gbogbo nǹkan tó sọ ẹ́ di bó ṣe dì í, kò séyàn kankan tó ń jà ẹ́ o. Tó o bá rò wípé o gbé onífá ṣánlẹ̀, wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ fún ẹ, àbí wọ́n ríran, àbí wọ́n dá ifá.
tí wọ́n bá sọ fún ẹ wípé èèyàn kan ló ń ṣe ẹ́, Ganiyu Ige Adams, irọ́ ni. Lótìtọ́ náà kò sí béèyàn ṣe máa wálé ayé tí ò ní àwọn tó máa dìde ogun ti, torí pé a ti kọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wípé ènìyàn lórí lè ṣe ẹ́ débi tó dé láé àti láéláé, kò sí èèyàn kankan tó gbé ogun tì ẹ́. Wọn ò tí ẹ̀ sà sí ẹ, wọn ò ṣògùn sí ẹ. Fúnra lára ẹ ló fi ọwọ́ ara ẹ para ẹ bí ọ̀bọ. Wọ́n ní ọ̀bọ ni yóò para ẹ o, ẹ wá wo ọ̀bọ, ẹ wá wo ọ̀bọ, ọ̀bọ ni yóò pa, ọ̀bọ ni yóò para ẹ o, ẹ wá wo ọ̀bọ, ọ̀bọ ni yóò para ẹ. Ìwọ tó gbọ́n tí wọ́n wá sọ fún ẹ ohun tó bá yẹ kó ṣe tán fún ẹ ládvice, tí wọ́n àwọn tó ń fún ẹ ládvice tí ìrìn àjò ayé ẹ fi lè máa lọ bó ṣe ń lọ, torí àwọn kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ọ́ sí tí a ti pàṣẹ àwọn kan tá a fi dá ẹ lọ́lá, ṣùgbọ́n kí o lè máa rí àánú yẹn gbà títí dọjọ́ alẹ́. Ní ìgbà tí àwọn oore yìí tí o expect láyé tó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé, ṣe bó yẹ kó farabalẹ̀ ni wípé lótìtọ́ mi ò mọ̀ wípé mo lè ní irú àwọn oore, mo lè ní irú àwọn àǹfààní, mo lè dé irú àwọn ipò yìí, àbí mo lè ní irú àwọn àṣeyọrí yìí láyé. Kó wá mú ara ẹ kó gbé wálẹ̀ pátápátá, nítorí wípé Ọlọ́run mi kì í dúró níbi tí onígbéraga bá wà. Gbogbo ẹnikẹ́ni even kó pe ara ẹ ní ìránṣẹ́ Ọlọ́run alààyè, kó máa la ojú afọ́jú, kó mú arọ láradá, kó jí òkú dìde. Tí ẹ̀mí ìgbéraga bá ń gbé ẹwọ̀ tó dúró níwájú púpìtì tó ń bá àwọn ènìyàn tó ń sọ̀rọ̀ Ọlọ́run tí ò rẹ ọkàn ara rẹ sílẹ̀, tó jẹ́ wípé ìyẹn dẹ̀ ló pọ̀ jù ní majority àwọn preacher of today, àwọn daddy G.O. mommy G.O. pastors. When you tó bá bẹ̀ mí mọ́ Ọlọ́run rìn, tó fi àyè gbẹ̀ mí mọ́ Ọlọ́run dé àwọn sáà kan nínú ayé ẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa rí ó máa ju ohun tí ó wà nínú ayé, ohun tí ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ojú lásán rìn tí wọ́n lè rí wàá máa rí. Wàá sì máa mú àwọn oríṣiríṣi kan, wàá sì ní ẹ̀tọ́ sí ọ̀run. Tó bá sin Ọlọ́run ní òtítọ́ àti lódodo, ó ti dùn jù, ó ti dùn jù. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ bọ́ lọ́rùn, wàá ní sùúrù, wàá ṣe kí ni? Abọ́lọ́run rìn kì í kánjú láyé. Ààrẹ, ẹ lọ sewé agbẹjẹmọwọ tẹ́ bá rí yàn bá yín sọ̀rọ̀. Ní ìgbà tí gbogbo nǹkan wọ̀nyí tẹ̀ yín lọ́wọ́ tó yẹ kẹ́ farabalẹ̀, kẹ́ wá fi ẹ̀mí ìrẹ̀lẹ̀, ìtẹríba àti ìdúpẹ́, kò ṣe pé ká máa lanu gbogbo ọjọ́ àbí gbogbo èèyàn pé ẹ ṣe pé kinní kan, bọ̀ nínú ìwà àtìṣe wọn rí bẹ́ẹ̀. Èyí ni ohun tó kù tó máa gbé oore yẹn ga, tá oore yẹn á máa lékún, wàá máa ga lọ, wàá máa ga lọ. Ó ló máa bí ó bomi rin gbogbo àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí tí wọ́n bá ẹ tọrọ, tí wọ́n fi lé ẹ lọ́wọ́. Ṣùgbọ́n ní ìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí dé, ó rí bẹ́ẹ̀, ó rí wípé ò lẹ́tọ̀ọ́ sí, ó rò wípé Ọlọ́run ló ṣíjú àánú wò ẹ́. Iṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ tó ṣe ni ohun tó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Èyí ló mú ìbínú Ọlọ́run dìde sí ẹ. Ààrẹ Ganiyu Ige Adams, ìbínú Ọlọ́run ló dúró tì ọ́, kì í ṣe ènìyàn. Ìbínú ènìyàn kọ́, ìbínú Ọlọ́run ló dúró tì ọ́. Ó kàn fi kanra mú àwọn ènìyàn ni. Kò dẹ̀ sí ènìyàn tó lè fi kanra mọ́ àfi tó bá fẹ́ jẹ̀bi ju bó ṣe wà yìí lọ. Torí tó bá gbógun ti ẹnikẹ́ni, ìbínú Ọlọ́run á túbọ̀ máa lé sí ní lára ẹni. Ẹnikẹ́ni tó bá dẹ̀ sún mọ́ àyíká ẹ, tó ń dúró tì ẹ́, tó ń bá ẹ fọwọ́ kun, á jẹ nínú ìyà ẹ. Ààrẹ lọ sí mi agbẹjá, kẹ sọwọ agbẹjẹmọwọ, kẹ lọ sún oorun mẹ́ta tọmọkùnrin wálé ayé wá sùn. Wọ́n ní tó bá kọjú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, tó bá kú wọ nìkan Ààrẹ Abdulganiyu, tẹrọ ara yín pa. Ẹ tẹrọ pa jàre, ẹ tẹrọ pa kẹ yẹ rojú orí burúkú ẹjọ́ òfò. Mo tún yìí ń tún sọ lẹ́ẹ̀kan sí, yàtọ̀ fún ọdún oríṣiríṣi tẹ́ ẹ lọ pẹ̀lú ṣẹ́ṣẹ́ fún yín, pẹ̀lú òwe àtorin ọ̀tẹ̀ òfò tẹ́tí àrẹ́ǹjì tẹ́ ń kó káàkiri ilẹ̀ Yorùbá. Ṣé gbogbo rọ́dọ̀nàdọ́ tẹ́ ìṣe kiri ilẹ̀ ṣe òun lẹ́rù wípé àwọn àgbààgbà àtàwọn meaningful people kan wọ́n bọ̀ wá support yín, wọ́n bọ̀ wá invite yín lé lórí? No, never. They won't do that. Nobody is going to support you with this kind of attitude. Táyìn ò bá mọ̀, ẹ ń gbógun ti wá, ẹ ń gbógun ti ìran kó tó ajíire ilẹ̀ Yorùbá. Oru yín mú wa, ẹ fi wá lọ́rùn lẹ̀. Bí oyè ò bá ṣe jẹ́ gbóyè jùnú, gbóyè ẹlẹ́jàre. Ẹ ti joyè Ààrẹ Ọ̀nà Kakanfò láti age of 45 àbí 47 nígbà tí ó sẹ́ni tó fẹ́ jẹ́. Ṣé mo yọ ọdún tó oyè yẹn ti wà lẹ̀ ni wọ́n réyàn tó máa jẹ́, wọ́n fi ń wá lọ kiri, nobody ready to become Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun ló ṣe bá bẹ́ẹ̀. Wọ́n fi lọ gbọ́ olóhùn ò jẹ́, àìmọye àwọn èèyàn náà fi lọ.
ìgbà tó dẹ̀ ti jẹ́ yẹn náà nìyẹn dẹ̀ jẹ́ káyé rójú ó dẹ̀ rẹ́dí àti ìjà nìyẹn ó ti ní wọ́n máa ń ti àwọn gbogbo àwọn ààrẹ ni wọ́n máa ń tì wọ́n pa ó ti sọ̀rọ̀ tán kò sí nǹkan tó kù tó tún fẹ́ sọ táwa ń dúró dè mọ́ oní Yorùbá ló ń ti gbogbo àwọn ààrẹ tó bá jẹ wọn kì í fọwọ́ rọrí kú ìwọ dẹ̀ fẹ́ ń fọwọ́ rọrí kú nìyẹn ṣé ìwọ ò mọ̀ tẹ́lẹ̀ ní kó tó lọ jẹ oyè ààrẹ ni àbí wọ́n sọ nǹkan fún yín wọ́n pàtó nǹkan fún yín ẹ rò pé wàsá ni ẹ rò pé ìwé aláwìyé là ń kà fún yín ni ṣé GF Ọdúnjọ là ń kà fún yín ni àbí ewì là ń ké wọ́n ní kò sí ààrẹ tó jẹ ẹdẹ ò jagun ikú burúkú náà máa ń kú wọn kúkú tó dáa nígbẹ̀yìn ayé ó jagun Ganiyu Ige Adams bó ṣe máa rí nìyẹn má fi kanra ìtàmájé èèyàn mi ṣó o fẹ́ pa gbogbo wa tán lẹ̀ Yorùbá ni òun gbógun ti gbó ìgbà tèmi ó gbàjẹ jáde ó bẹ ọjà sójú ògún ó gbé oṣù jáde kò sí nǹkan tó gbé jáde Ọlọ́run ló mọ iye èèyàn tó ti gbàjẹ jáde sí kí ló dé ganan ṣé wọ nìkan ló wà nílẹ̀ Yorùbá ni tó wá dogun tó dọdẹ ṣojú òun tì ẹ ni ẹni kẹtẹ jì sọfìn ọlá kẹtẹ jì sọfìn you should be ashamed of yourself by now we are tired of you man ẹ wọlé jẹ orí burúkú olórí àgbáyé o olórí ogun aṣíwájú ogun ṣé bí wà lọ́ba àlàáfíà o wá gbà wá o lọ́wọ́ ogun abẹ́lé bá wa ṣẹ́gun èdè kò yéde ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ìfẹ́ o kó lè dára forílẹ̀-èdè wa wá pàṣẹ o àlàáfíà o wá tú wá lára bẹ̀ ọ́. ó dẹ̀ fẹ́ dé ìjà wàhálà ìjà abẹ́lé ogun abẹ́lé ó fẹ́ dá sílẹ̀ ó fẹ́ dá ogun ìjà ìta gbangba sílẹ̀ àmú àjẹ́kò rí ṣe bẹ́ẹ̀ ni adúró tì lọ́rùn torí gbogbo plan ẹ ó yẹ kí ogun OPC àti àwọn ọmọ Yorùbá nation láti gba Yorùbá nation ló ti fẹ́ ṣe adúró tì ẹ lọ́rùn irọ́ it's never going to happen again in Yorùbá land ó tún ti dọ̀rọ̀ ti Ìgbòho náà bẹ́ẹ̀ sì kò tún sọ̀rọ̀ Yorùbá nation ó wálé ayé tiẹ̀ ní ààrẹ kí ló dé gan Ìgbòho wálé ayé tiẹ̀ bí ìyá àti bàbá ẹ̀ ṣe bí nílẹ̀ kó o tó ajíire bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìwọ náà ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwọ̀ àti sọ fún ẹ láìmọye ìgbà sinmi ibi tó fi ẹ́ sí tí ò bá yí ẹ mọ́ tí ó bá ti dojú délẹ̀ tí àwọn aráàlú àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà bọ́tò mànàbọ̀ tí wọ́n fà parí iṣu àlejò ẹ dẹ owó eléyìí tó lọ. èwo lẹjọ́ àròkù ìgbà tí wọ́n máa kó gúrùpù jọ kò ń ṣe pírẹsidẹ́ǹtì ló kó jọ ẹ orí tiẹ̀ ló yàn bẹ́ẹ̀ ìṣẹ̀dá tiẹ̀ ló mú bẹ́ẹ̀ bí ìṣẹ̀dá tiẹ̀ ṣe yàn nìyẹn ẹlẹ́dàá pín fọ́níkálùkù lọ́tọ̀ọ̀tọ̀ ni ìka ò dọ́gba fingers are not equal tó o bá forí ṣe tó fọrùn ṣe tó làágùn tẹ́mi ẹ̀ fẹ́ pé kó tó rí kó jọ bí ẹlẹ́dàá tiẹ̀ ti ṣe yàn nìyẹn tí ó bá dé àsìkò ti Ìgbòho tí Ọlọ́run sọ wípé òun máa pèsè àwọn èèyàn tó máa lànà fún yín ẹlẹ́dàá tiẹ̀ náà bó ṣe yàn nìyẹn bí ìṣẹ̀dá tiẹ̀ ṣe yàn látọ̀run wá nìyẹn òòró ògùn ẹ̀ ṣe wò ó jẹ́ ẹ sọ fún ẹ Abdulganiyu Abiodun Ige Adams bóyá ò tí ì rí alágbára kọ̀ọ̀kan kó dá ifá fún ẹ kó sọ fún ẹ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣíwọ́ láti gbógun ti Ìgbòho bóyá wà ní àtúnṣe bíntín ẹni tọ́lọ́run bá ń fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ o ìwọ tó yẹ kó lọ síwájú Ọlọ́run mẹ́ta lọ́kan tó ń ké pè kó o máa yíra lẹ̀ pé Ọlọ́run ibo ni mo gbàṣẹ́ ọ́ ibo ni mo gbàṣẹ́ ọ́ àforíjì ni mo wá tọrọ kó sọ̀rọ̀ ẹnu ní òun níwájú Ọlọ́run kó máa yíra Ọlọ́run ṣàforíjì àforíjì ni mò ń tọrọ gbogbo ibi tí mo bá ti gbàṣẹ́ ọ́ ọ̀run ṣàforíjì ó wá rò wípé tó bá ń gbógun tó ń parọ́ tó ń rojọ́ orí burúkú mọ́ Ìgbòho ìyìn àti kí tún wá ni tí president Bola Ahmed Tinubu bá náà sọ fún àwọn fún ní oore ọ̀fẹ́ ó yá lọ dá gúrùpù lẹ̀ it's a plus for him àti gan pàápàá ṣé ìwọ ló dá OPC lẹ̀ ni torí ó dẹ̀ sọ̀rọ̀ ìgbà tó máa dá kẹ́gbẹ́ jọ ó ṣe kí ìwọ kọ́ ló kẹ́gbẹ́ OPC jọ Fáṣẹ̀hùn ló kọjọ́ bàbá Fáṣẹ̀hùn ọrùn yíre iṣẹ́ yín ò lè kú láìlẹ́ kò dẹ̀ lè tí kò lè bọ̀jẹ́ ó bọ̀jẹ́ tí àwọn ọmọ kó tún à nígbà kó bọ̀jẹ́ torí ẹ dá sílẹ̀
even as a doctor that you are, medical doctor, God bless you for thinking in that way. Wípé yes, ilẹ̀ kóòtù ajíire, ó nídìí irú situation báyìí. Èèyàn bíi ti ọkùnrin bíi ti ẹ ló gbé lọ́lẹ̀. Ó ló fi ọ̀rọ̀ OPC tó fi lọ́lẹ̀. Tí Fáṣẹ̀hìn ò bá fi lọ́lẹ̀, ṣé ìwọ máa rí, o máa ní oore ọ̀fẹ́ láti sọ pé o fẹ́ bá wọn ṣe débi tó máa ní wọ́n fi ẹ́ ṣe igbá kan, wọ́n fi ẹ́ ṣàwo kan, tí ìwọ náà máa wá ní OPC títí ẹ. Wálẹ̀ náà ló bá máa yẹn fà títí tó dá group tiẹ̀ sílẹ̀. Kí ló dé ṣán fi ṣe é ni? Nígbà tí ó ṣe pé wọ́n ti fi ẹ́ ṣépè láti inú oyún. Ṣọ́ràn ọ̀ràn míì ti wà náà ọ̀rọ̀ ẹni. Ṣọ́ ayé ti yé sínú ọ̀rọ̀ ìmọ̀ ẹ lọ́wọ́ ni. Ṣé bẹ́ẹ̀ ló wà ní tìjú tó láńkúrí mọ́ ni? Torí ọmọ Yorùbá a ní tìjú, amójú amara. Bọ́ Gani Adams ò dẹ̀ mojúmọ́, kò dẹ̀ mara, wọ́n tún là lóhùn, wọ́n tún fọ́ lẹ́nà, wọ́n tún là mọ́lẹ̀. Still náà ó gbọ́ nǹkan kan dẹ̀ ṣe bí ó dí. Ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kí Ìgbòho kó group ẹjọ́, kó kẹgbẹ́ ẹjọ́. You need more. Ilẹ̀ Yorùbá, you are not speaking on our behalf, can't you see? Ilẹ̀ Yorùbá ti dẹ̀yìn lẹ́yìn ẹ. You are no more relevant. Kò sí anything tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó ní say lórí ẹ̀ mọ́. Wọ́n ti gbé nǹkan gbẹ̀yẹn lọ wo fídíò ìgbà tí mo ti ń sọ fún ẹ pé Ìgbò mo nígbò Gani Adams mo ní wá. Wọ́n ti túṣẹ́ pé ilẹ̀ Yorùbá mọ́ ẹ lọ́wọ́ òde mọ́. Wọ́n dẹ̀ ti gbé nǹkan gbẹ̀yẹn, wọ́n ti yọ ẹ́ setting. You thought I was joking, I was abusing you, isn't it? Ṣé kò wá hàn sí gbangba sí wọ́n ti gbé nǹkan gbẹ̀yẹn? Ṣé mò ń parọ́ fún ẹ ni? Ní ìparọ́ náà. You are no more relevant. Ó gbóhùn tó ń lọ ń gbòòrò ayé ńlẹ̀ Yorùbá ni. Ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn olórí ọlọ́balọ́ba tó ń sọ. Ó gbọ́ èdè lórí àwọn lẹ́nu àwọn olórí aládé ilẹ̀ Yorùbá ni. Tá a bá nílé ní ilẹ̀ Yorùbá, a ṣetán a fẹ́ kúrò nù Nàìjíríà. Bá ṣe sọ tí gbogbo wa sọ wípé àwọn ọba yẹn wọ́n lẹ́nu. Believe them, believe it at your own peril. Tí àwọn kábíyèsí tí olórí àwọn ọba olórí aládé gbogbo tó bá jókòó tí pèsè àti ṣetán ọmọ Yorùbá ti ṣetán tá fẹ́ dá dúró, Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn. Ogun yẹn ò ní kó wa dẹ̀ máa débẹ̀, ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kó lè mọ how powerful tí àwọn ọba tí wọ́n bá compete. Ó wù ẹ́ kó jọba, ó yan orí ọba. Bọ̀ ó fẹ́ máa wùwọ́ ọba. Òun ló mú ẹ tí wọ́n náà fi ń jẹ tó ṣe ń kó àwọn ìsọ̀gbé ẹ tó ń fún wọn lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n náà tẹ ní palace. Òun ní palace. Òun ní palace, ó láwọn olóyè tó fi ń jẹ lákọlábo bótó manabro tó ń ta oyè fún. Gbogbo wọn tó wá joyè ń. Ó yá, ibo ni wọ́n ti recognize yẹn lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìkan lára àwọn olóyè Gani Adams. Torí mi ìríbi tó ti recognize lẹ́yìn tẹ́ bá kọ́kọ́ àbẹ̀tẹ́ ìfẹ́ ká máa fẹnu ara yín júwe ara yín ká máa ṣàlàyé olóyè kinní kan ni mí látọ̀dọ̀ Gani Adams. Gani tó dẹ̀ tí ẹ̀ pèrè tó mention tó ti pè Adam gan pàápàá àwọn èèyàn ti mú ọ̀wọ̀ dání. Orúkọ ẹ̀ gan àwọn èèyàn ò fẹ́ gbọ́ mọ́. Ibi tó lè dé ẹ bá mi sọ fún Gani, àwọn èèyàn ò fẹ́ gbórúkọ ẹ mọ́. Kódà ohùn ẹ àwọn èèyàn ò fẹ́ gbọ́. Ohùn ẹ kan àwọn èèyàn létí. Ohùn àwọn èèyàn nú níbi tí wọ́n ètì ẹ dé. Can't you see hatred in you? Ogun burúkú tó ń ṣe tó rò pọ̀ ń sàsí gbogbo wa is coming back to you in folds, in millions folds, in double folds. See me? Now, ká tó tẹ̀síwájú èké. Ganiyu Ige Adams. Kò sí anybody tó need endorsement yẹn lórí ọ̀rọ̀ Ìgbòho ìró ẹkùn. Bàbá overall bàbá ààrẹ apàṣẹ wà ó gbọ́dọ̀ yí padà. Ó bá ní bóyá máa dúró. Tinubu bá nílé ní kò sí anybody. No kẹ̀kẹ́ must ká nínú Nàìjíríà. Everybody you must still ẹkùn mọ́ rí. Gbọ́dọ̀ rí ìyá anybody ìta. Ó yá sọ fún mi bàbá ẹni tó bẹ́ẹ̀ tó máa gbórí wọ gbòòrò. No kẹ̀kẹ́ must ká ààrẹ apàṣẹ wà lọ́wọ́ ẹni. Òun ní olówó à ń bẹ̀. Either you like it or not. Òun ní ó sì kọ́ta anybody wá lè ṣe sí ìgbà fún nìtẹ́lọ́rùn. Ààrẹ Abaṣẹ wá ilẹ̀ Nàìjíríà both home and abroad. Àwọn ni wọ́n sọ wípé Ìgbòho yá àsìkò tí tó ní group lọ́dẹ group ẹlẹ̀ káwọn èèyàn jọ 50,000 ní bàbá ní kọ́lọ́ kójọ ó ti wọ 80. Tẹ́ bá máa gbọ́ nẹ́ẹ̀sì ó ti ń wọ 200. Kí ló ń ṣe yín náà?
Ìgbà mélòó ni 10 million fi pé? Ẹ ò mọdún tó ti wà lórí ọ̀rọ̀ mo lọ́mọ ogun 5 million, mo lọ́mọ ogun 5 million. Àti kẹ́gbẹ́jọ kò tàti àti maintain ẹ̀. Fi ilẹ̀. Jẹ́ kí Ìgbòho máa kó bájú kó máa kó bá mú. Fi ilẹ̀. Gbogbo bó ṣe kó bájú tó ṣe kó bá mú kò sí nǹkan téèyàn mú wá látọ̀run. Ìgbà tí ìwọ náà bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́jọ ṣó o ní idea tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣó o gbé wá látọ̀run ni ó gbé wá látọ̀run náà ṣebí ìwọ náà kó bájú òun kó bá mú àwọn èèyàn báyìí lọ́wọ́ sí ni eléyìí mú idea eléyìí wá eléyìí báyìí mú idea eléyìí wá eléyìí báyìí support bí eléyìí ṣe lè ṣé èèyàn nìkan lè dá kẹ́gbẹ́jọ ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ni alpha àti omega they supported you then allow Yorùbá to support Ìgbòho. Wọ́n fún ẹ ní support nígbà títí ẹ but ó wá fẹ́ kẹ́nìbọ̀dì support Ìgbòho nígbà títí ẹ why? Ẹ ká lẹ́bà mi ẹ bá wa sọ̀rọ̀ fún máa yìí náà ẹjọ́ tí Gani ròyìn ti ń pọ̀ jù ó ti kọ́ everybody létí iṣẹ́ ẹ bá mi sọ fún Gani pé iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá tá a fẹ́ ṣe nísìnyí kò kì í ṣe ọ̀rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ tó ń rò tó bá a ti rí wípé kò ní nǹkan kan ṣe kí Gani lọ rọ́kúnlé. Màmá ṣẹ́rí ẹ ti sọ̀rọ̀ kan ní àgbà àbíjọ́ olórí ìròyìn kọ́lọ́ má jẹ́ sọ̀rọ̀ tán. Bá mi. Ṣebí onítìrí sọ̀pọ̀tì ẹ̀ náà onítìrí kówó fún náà. Ẹgbẹ́ tó dẹ̀ sọ pé òun kẹ́gbẹ́jọ òun kó ló kẹ́gbẹ́jọ náà ó ajá kẹgbẹ́ náà òun kó ló kẹ́gbẹ́jọ náà káfíńtà ni náà ní mọ́gà lọ́nà ìtìrẹ́ Gani ṣe káfíńtà náà tó sọ pé ẹnìkan ṣe kìíní kan ẹnìkan òun sáko orí ti sáko nìyẹn tí ó mọ̀nà ó mọ̀ fọ́kàn kó ló fẹ́ sá lọ. O mọ̀nà ń dá pàdépàdé. O mọ̀nà o mọ̀yàn bàtọ́ òun ní kọ́ máa pa àwọn èèyàn wọ́n bá àwọn èèyàn mú sí wọ́n bá èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo báyẹn ìbò sà ó sọgun Yorùbá tó lóun jà tó ní àwọn nǹkan òmòrí àwọn òní òmòrí ìdí òtún ní báyìí là wọ́n dẹ̀ ti ní kó lọ múra sí gẹ́gẹ́ ọrùn ẹ̀ kó orí tọ̀sẹ̀ ẹjọ́ ló ń rò kiri àdúgbò ẹ mọ̀ pé ṣe Sunday Igboho Adéyẹmọ òòṣà tọ́lọ̀ máa pa fún wa ń sìn òun gangan lẹ́nu Yorùbá òun ò ráyè ẹjọ́ ti iṣẹ́ ló ń ṣe Gani ẹjọ́ ló bá Gani ẹjọ́ máa rò. Gani ń rojọ́ ó lè rojọ́ pààyàn Gani ń rojọ́ kí ló dé obìnrin gan rojọ́ tó ẹ. àwọn òkú ní Gani ẹjọ́ kó máa wí bẹ́ẹ̀ lọ ìpínlẹ̀ nu fẹ́ bẹ̀ Ìgbòho gbọ́ná náà ti gé tí Ìgbòho lọ iṣẹ́ lòun ṣe ń tiẹ̀. ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ má bínú bàbá ẹ jẹ́ kí mo fẹ́ upload kìíní yẹn lẹ́ẹ̀kan but time ti lọ ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́ kó ẹ̀kẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa pátápátá olórí Aládé gbogbo nílẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá káfàtà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn Gani bó o bá mọ ọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run kí ló dé tó béèrè lọ́wọ́ ọmọ Yorùbá tí wọ́n gbọ́ Yorùbá nínú àti níta tó lè máa translate fún ẹ torí lẹ́yìn nǹkan àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣe ló yẹ kó lọ jókòó kó tún jókòó. mo fẹ́ kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí í dájọ́ mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lẹ́nìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo lágbára lẹ káàárọ̀ òjíire gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fọ́nà ọmọ yìí. ọ̀rọ̀ máa ń sábà yàtí ìjọba rẹ̀ tó jogún nǹkan láéláé tó kó pamọ́ ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀bí tí mo bá ń sọ̀rọ̀ ẹ. ṣé ń gbọ́rọ̀ ṣé ń gbọ́ bàbá Ọọ̀ni wọ́n ní gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátápátá gbogbo nǹkan agbára àmúṣagbára èyí tó ń jogún èyí táwọn fúnra lára wọn mọ̀ àti èyí táwọn gan-an tó ní wọ́n ní àsìkò ti tó láti dájọ́ fún Ìgbòho fún ìrù ẹkùn Gani mo rántí pé ó ṣe fídíò some months ago ní ìgbà tí ọ̀rọ̀ ń lọ lálálá lórí ọ̀rọ̀ pọ́n jíwọ̀n gbé ṣebí ó sọ̀rọ̀ ó ní gbogbo Yorùbá sọ wípé kó lọ ṣígun kó lọ sójú ogun ó níbọ̀ àwọn àgbààgbà ò pè ẹ́ ṣáwọn àgbààgbà ti pè ẹ́ sáàárín kan dá agbára jọ fún ẹ bó ti mọ́lẹ̀ lòun mú sọ tó bá tún ti mú ẹ bí wà á tún sá lọ bí lòun yọ bọ́rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀dẹ̀jà àrọ̀ mọ́ everybody lọ́wọ́ ìgbà tó dẹ̀ di bọ́rọ̀ ló ń yọ ló sọ̀rọ̀ ẹ̀dì everybody dẹ̀ yẹn nù pé ìwé máa bá tiẹ̀ lọ jàre
ó wá tún expect pé kó wá dé agbára the same agbára kó tó wá dájọ́ kó wá fagbára kágbára fún ẹ kó kúkú lè pa ìran Yorùbá run ṣé ní ìwọ tí gbogbo ọmọdé àtàgbà àtà everybody wá tá mọ̀ wípé ìwọ àtàwọn ará bí best friend 5 and 6 nìyí tá dẹ̀ mọ̀ wípé tó bá ti rí owó gbàgbé kò tún sí nǹkan ẹ̀mí èèyàn òjò ẹ lójú ọ̀dájú ni ẹ̀nà ní kán wá kó ẹ̀mí ọmọ Yorùbá lé ẹ lọ́wọ́. ó yẹ kẹ́ ti mọ̀ pé Gani ò fẹ́ràn ọmọ Yorùbá àsìkò tó báyìí ká fúnra a ti máa ń fọ̀tá ṣọ̀rẹ́ jù bí ṣe mọ̀ pé bí bàbá Ọbásanjọ́ ṣe wá títí ní títà fi débi tàdé ní Gani is a second bàbá Ọbásanjọ́. ó yẹ ká gbógun ti bọ̀bọ̀ yìí seriously kí ló ní tó mẹ́sì ẹni ẹlẹ́ni tó ń ràn wá lọ́wọ́ kí ló ní tó kù lẹ̀ dá kí ló ní tó ń sọ̀rọ̀ òdì sí. ara ẹ̀ ló fi ń ṣẹ̀sí gbogbo nǹkan tó sọ ń bẹ̀ ta lẹ̀ sí ẹ̀ padà wá bá Gani because tó ẹ bá wà òkè ni ṣé nǹkan tí Gani ní káwọn bọ́ìsì yẹn ẹni tètè bá ráwọn ọmọ OPC tó ń ṣe nǹkan tí Gani ní kọ́ lọ ṣe ni ẹ rí i pé Gani ti wà frustrated kò yé mọ́ èyí tó dẹ̀ máa rẹ ara ẹ̀ sílẹ̀ kó rẹ ara ẹ̀ sílẹ̀ pátápátá bóyá àwọn èèyàn ti ṣíjú àánú wò ẹ́ ó sì ń ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ nìkan lè dá gbogbo ilẹ̀ Yorùbá mú ókè jákàjọ kẹsẹ̀ kan ṣòkòtò kan náà bóyá ikú ló lóko bóyá ìwọ ló ní ilẹ̀ Yorùbá bóyá ilẹ̀ Yorùbá ló ní ẹ́ àfẹ́ àsìkò ti tó ta fẹ́ mọ̀. problem ìrírú ẹ̀rí láyé mi ò kó shut up forever. àwọn OPC tí wọ́n jí kó ní Kwara ní ìmọ̀ bóyá wọ́n ti rí wọn gbà kalẹ̀ o tán lọ ń gbéra wọn tán lọ ń gbé ìyàwó àtọmọ wọn lọ kọ́ àwọn ọmọ ọlọ́mọ ìyàwó oníyàwó wọn kó sínú bọ́ọ̀sì wọn ní kí bandit máa bọ̀ àwọn ọmọ àlè mọ̀nà Kwara àwọn OPC tó yìí kó lọ wọn tí ì rí gbà kí ló dé tẹ̀ lọ dúró sí Kwara. bọ̀bọ̀ yẹn gan ló yẹ kí ọmọ Yorùbá gbógun tì bọ̀bọ̀ tó ń jẹ́ Gani dábàá pé mò ń sọ ó ti gbà bọ̀tì lọ́wọ́ Fúlàní ó nínú ṣe bí pé èèyàn kan dìde tó ń yẹ̀ ọ́ lọ́wọ́ wò tó dẹ̀ wá gbà nìyẹn kí wá ní tiwa kí wá ló dé ó dẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹnìyẹn wàá dákẹ́ mo sì talk tó kàn ń bójú kíní jẹ́ kiri lẹ̀ bọ̀bọ̀ I don't even know. In fact, èmi ṣàfẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé ọ̀tá Yorùbá ni Gani Ige Adams. Bẹ́ẹ̀ni. ọ̀tá Yorùbá ni kò dẹ̀ fẹ́ràn wa. Serious one. So èmi nìyẹn ẹ jẹ́ ká máa bọ̀rọ̀ bọ̀ ká bá túbọ̀ sórí tọ́pìkì mi àtún. ẹ kálẹ́ o mò ń bọ̀ lọ́dọ̀ yín o lórí TikTok mo dẹ̀ lálejò lálẹ́ yìí o tí mo gbé wá ẹ jẹ́ ká gbé call díẹ̀ ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò bàbá yes sir. kálẹ̀ kú Sunday ni ó. yes sir Ọlọ́run ní fi ṣàṣemọ fẹ́yìn àtèmi náà o. yes mo ní kí n dá sí ọ̀rọ̀ Gani. ẹ bá wa dá sí ẹ bá wa dá sí. wẹ́lẹ̀ ó yà wá lẹ́nu pé Gani ò mọ bó máa ṣe rìvásì ara ẹ̀ kúrò nínú ọ̀gbun tó ń ti ara ẹ̀ bọ̀ kò mọ bó ṣe máa jáde náà fáàtì tí ń bá wo bó ṣe ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bí ẹni tí kò ní parental training tó tíyàn bá ní ẹ̀kọ́ lé pàápàá tíyàn bá máa kọ́ mọ̀ ọmọ tó bá kọ́ kò yẹ kó ní tírètì gbogbo nǹkan tí Gani tó ń hù níta. because ó ti ìgbéraga yẹn ti wọlé jẹ́ ó ti believe pé òun ju gbogbo everybody lọ òun ló dẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn tó ń ṣe yẹn. bí ìlara ti ẹ̀dẹ̀ wà nú ẹ̀ èyí tó ṣe yóò ti kọjá ju ìlara lọ. tóun náà bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ a gbọ́ pé wọ́n ní kì í ṣe ọmọ Yorùbá ògidì bẹ̀tì àdẹ̀ nídìí yẹn láti mọ̀. ṣèbó dẹ̀ ti tọ́jọ́ mẹ́ta tó ti ń gbé ilẹ̀ Yorùbá ó ti jẹ́po ó ti jata ó ti jẹ́ yọ wá ó yẹ ká rí traces ẹ̀ lára ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí bàbá wa ò ní sọ ní ìjẹ tí Gani bá jẹ́ ẹni tó jẹ́ ọmọ ilé tó ń gbọ́ ọ̀rọ̀ ìfàtí ọ̀rọ̀ yẹn ó ju gbogbo owó tí bàbá ní ọmọ fún ṣe Sunday Igboho ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o tí bá jẹ́ ẹni tó mọ̀ ọ̀rọ̀ gbọ́ dádì ló yẹ kó ra wá ọgbọ́n tó máa fi calm down. bàbá ò ní sọ̀rọ̀ o. nínú nǹkan tó ń ṣe ó dáa pé kò mọ̀ ọ̀rọ̀ ni kò ní tìjú àwọn tó wà lẹ́yìn ẹnu bóyá owó náà ń wá wọ́n fẹ́ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá náà fẹ́ sọ di owó wọ́n fẹ́ fi sọ di contract ilé ìkọjá ọ̀rọ̀ contract nǹkan tó wà lọ́rùn Yorùbá ń sìn ó kọjá ọ̀nà contract ó kọjá ọ̀rọ̀ pé à ń wá owó à ń wá personal gain ó dáa pé kò yé débẹ̀ bó tiẹ̀ dówó ló ń wá kó lọ wá owó ẹ̀ síwájú kó lọ wá síwájú àwa ọmọ Yorùbá a fẹ́ dúró pọ̀ ká ṣera wa nìkan a fẹ́ ẹni tó máa tà wá tó máa fi ẹ̀jẹ̀ Yorùbá tó máa fi máa ṣara rí ti kò ní Gani ò ní tìjú kò ní tìjú rárá. àwọn tó dẹ̀ súnmọ́ wọn ń bá sọ̀rọ̀ wọn ń bá sòótọ́ ọ̀rọ̀.
mi ò rí kó rẹ́ ní ń bá òun sọ̀rọ̀. Gbogbo wọn tó ń tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ bí àgùntàn tó jọ ń tẹ̀lé ra wọn kiri kò sí òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. bóyá kò kẹ̀ lájú náà la máa pè é, kò ní tìjú, kò lájú, kò ní home training, kò ní òun ní. Òun ṣe gọ́fúnà, òun ṣe sínétọ̀, òun ṣe mínísítà, òun ṣe kankan, ó dẹ̀ ń ṣe báyìí, ó dẹ̀ ń ṣe báyìí, adẹ̀ ń bẹ́ẹ̀ wí, ó dẹ̀ ń ṣe gangan ní kíni. sáà ni pé kò ní home training yẹn, kò rẹ́ni kọ́hún láti kékeré, ẹni bá mọ̀ gba ọmọdé ẹ̀ á rí pé wọn ò kọ́ lẹ́kọ̀ọ́. àwọn ọba tí ó represent ẹni tó fi ẹ́ joyè ó ń bọ̀, òun yọwọ́ sí, olóyè ò kì í yọba, wọn yọwọ́ sí ọba tó fi wọ́n jẹ pé kó gbọ́wọ́. wọn yọwọ́ sí, kò lẹ́kọ̀ọ́ lé ara. A ní Gani rí rẹ̀ bí ọba. Láti ìgbà tó ti joyè, only God ló mọ nǹkan tí late Aláàfin Adéyẹmí sọ fún Gani nígbà tó fi joyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó ṣe because Gani rí rẹ̀ bí ọba already. Ẹ rí pé ó máa ń ṣe bí king ni. Ẹ kò lè dọ́bà kẹ́ bálùwẹ̀ ò lè dòdò. Ṣé wá rí another thing tí mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé. Aláàfin ń bọ̀, ìwọ tó yẹ kó dọ̀bálẹ̀. Ọlọ́nàwó sí Aláàfin ni ṣá. Èmi ò tiẹ̀ mọ bí Aláàfin ò ṣe kọ̀nsídà àtijọ́ lóyè. Ọlọ́nàwó sí Aláàfin Ọ̀wádé ni ó fẹ́ ṣèkì Aláàfin Ọ̀wádé, can you imagine? Aláàfin. Pé kò ní home training, kò ní respect. Òun á máa sọ̀rọ̀ pé òun ju àwọn èèyàn, àwa tá à ń sọ̀rọ̀ àwa náà ju. Òun ló ju gbogbo èèyàn lọ nínú ayé. Díẹ̀ ló kù Gani jọ lọ́rùn gan. Àwa tá à ń tí mo gbà láàbò bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mí. Wàá dẹ̀ máa sọ sí gbogbo èèyàn, wàá máa yọwọ́ sọ́ba. Tó bá yẹ gbà tí Yorùbá sì dúró bí Yorùbá ni ó yẹ kán pèsè àfikún dá sèré àbò. Ó yẹ kọ́kọ́ gba ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ náà, kọ́kọ́ bojú ẹ̀ jẹ́. Tó bá jọba bòmí ló yọwọ́ sí, àá sì máa fojú wò. Bàbá Ọ̀wádé, ẹ bá wa wọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò yín o. Ó ti ní lójú, òun ò kẹ́ ní tìjú rárá, àwọn tó wà lẹ́yìn náà ní tìjú. Àwọn ọmọ gáréèjì kan tiẹ̀ bẹ́tà wọn, torí àwọn tó ń ṣe àmọ́ ibi tán ti já wá tán lókun lọ́wọ́. Tọkọ̀ ya nuisance, tán ya nonsense sílẹ̀ Yorùbá, ó ṣe ní láàánú, ó kẹ̀tì ní lójú. Ẹ ṣeun jàre dádì, God bless you. Ẹ ṣe sà, ẹ ṣe ẹ pẹ́ fún wa. Ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀nà náà gbà láti wípé wọ́n gbọ́dọ̀ paná ìrù ẹkùn ni? Gbogbo ọ̀nà, ó sán gbogbo ọ̀nà pátápátá kò work. Kò lè work. Nígbà tí Ọlọ́run wá ṣàjùlọ, nígbà tí Ọlọ́run máa wá fi àjùlọ hàn. Bẹ́ẹ̀ni. Ó lọ sí Kwara, ó lọ sọ fún wọn, ó lọ blọọkù Sunday ìrù ẹkùn ní Kwara. Mo ti sọ o, either they like it or not, ìrù ẹkùn has come to stay. Kogi, ìrù ẹkùn ti stay bẹ́ẹ̀. Asaba la tó wà lọ́wọ́lọ́wọ́ bá tún ṣe ń sọ̀rọ̀ yìí. Ìrù ẹkùn ti dé Asaba o. La tó wà lọ́wọ́lọ́wọ́ bá tún ṣe. Nítorí ṣe rí gbogbo strategy géèmù tí wọ́n play yẹ, ẹ má jẹ́ nǹkan yìí, láìpẹ́ láì jìnnà ẹ gbọ́ pé ìrù ẹkùn ní Warri láìpẹ́ láì jìnnà yìí. Ẹ gbọ́ pé Sunday Igboho ó lọ visit wọn láìpẹ́ láì jìnnà. Àwọn náà wọ́n ṣiṣẹ́ abẹ́nú, wọ́n ṣe lọ́wọ́. Èmi sì gbàgbọ́ wípé ní ìtìjẹ́ pé mo nígbàgbọ́ pé Ọlọ́run tó dúró ti bàbá yìí kò ní dẹ̀yìn lẹ́yìn láéláé. Á túbọ̀ máa rú wọn ní agbára sí ni. Bá ṣe ń káàkiri, bá ṣe ń lọ, bá ṣe ń bọ̀, ṣé o rò pé nìkan ló gbowó fún wọn ni? Owó ara ẹ̀ ló yìí ná. Owó ara wọn àwọn lò tán fi. Bàbá ò tí ì fún wọn ní ṣe ń gbáyín. Kó tó di wípé àtẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ̀ wọ́n wò sí bí irú bàbá wa Ọọ̀ni àti Aláàfin. Tọ́ṣẹ̀ wá fún wọn. Iná ò ní tán wọn. Àmín, ẹ ṣé bà mí, God bless. Tí wàá rí wípé òkúta tí wọ́n kọ̀ sílẹ̀, òun la wá fi gbé lérò báyìí o. A bọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀nìrìṣà àti ọba wa tí wọ́n donate, tọ́ náà tún máa donate sí, tọ́ náà máa kó gbogbo agbára lẹ̀ tọ́wọ́n bá ní. Ìtanijí lélẹ́yìí jẹ́ fún gbogbo àwa tá a kù nílẹ̀ Yorùbá. Bàbá ti sọ̀rọ̀ o la tún fẹ́ gbọ́. Ẹni tó bá ní àkíyèsí tó rí ẹ̀ bá pé á ti mọ̀ wípé ọ̀rọ̀ ti jáde, àṣẹ tẹ̀lé. Kékeré lẹ ṣì rí yẹn o. Àwọn tó sì máa donate sí pọ̀.
ẹ lọ fọkàn balẹ̀ irú ẹ̀kọ́ ẹ lọ fọkàn balẹ̀ donation ṣe pọ̀. ẹ lọ fọkàn balẹ̀ irú ẹkùn ló kàn. torí nígbà tí kò máa jáde nínú wọn ó ní àwọn òsínlẹ́gbẹ́ tó ń tọrọ owó kiri. ẹ jẹ́ kó tọrọ owó ó bẹ́tà kó tọrọ owó ju kó lọ gbàbọ̀dè. owó la fi ń ṣẹ̀sìn owó la ń lò fi ṣe nǹkan tá a fẹ́ ṣe kó ní kó gbàdúrà pé kó lọ kó yọ̀rọ̀ owó pọ̀ ní ọ̀rọ̀ òun torí ẹ̀yin ìkan gbé jáde náà ọmọ wọn bẹ́ẹ̀ yẹn. Bàbá Gani ẹjọ́ tó lọ lọ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ tó bá pẹ́ náà lè bá rán wọn iṣẹ́ ayé ti lajú ju gbogbo ìtẹ́ ìṣe yìí lọ. àfi ní jogun àlàáfíà là ń wà ẹrẹ́ni tó ń ṣe nǹkan ẹ̀yin ò lè ṣe ṣọlọ ẹkẹ gbárùkù tì í ìyẹn làwọn àgbààgbà fi jókòó tó fi gbárùkù tì kọkọ tẹ ẹran arí yẹn tó mú yín lọ́kàn yẹn thomas ní gbé ìgbẹ́kúgbẹ́ jáde lọ sí express àwọn àmì àtọmọ express. mo ti rẹ́rìn dákú. ẹbí wọn nínú bá bàbá ìyá mi wọ́n bá mi ọ̀lẹ tó ń faṣọ ìyàwó ẹ̀. Gani òmélé tó kù òmélé tó kàn tó fẹ́ ṣe mọ́. àwọn òṣè gbọ́ páàkì lọ. àwọn olùgbọ́ páàkì yẹn bí Ìgbòho ṣe lọ. ẹ lọ sínú gbọ́ Sambisa. kọ́ lọ kọ́ dé tó bá wù yín ṣe àti rí sáǹpù àti rí nǹkan tá a sì lè máa fi sọ wípé bàbá yìí ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe àwọn èèyàn dẹ̀ láìkẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe lọ ẹ̀yin ẹ̀ tẹ̀ ṣe kan náà. ìgbà tó kọ́ àwọn ọmọ oríire lọ ibo lẹ wà ìṣèbínú ayé ilẹ̀ wà kí ló dé tẹ̀ sọ wípé fẹ́ wọnú igbó Ọ̀yọ́ park ìjàlẹ̀ wá ń jẹ́ ìpínlẹ̀ wá ń ṣe títí tí tó fi rìlíìsì wọn. ọ̀rẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ta gbogbo wọn bẹ́ẹ̀ ta sí ọwọ́ ẹ lọ ṣiṣẹ́ owó tẹ́ bá ṣiṣẹ́ owó á kàn yín lọ́wọ́ nítorí ìdí eléyìí ẹyẹ gbogbo kẹta tẹ̀ ń ṣe yẹn ìkórìíra ìtàbọ̀bọ̀ ọba ọ̀pá ayé ti kọjá ìjọba ti kọjá ọgbọ yẹn o kẹ lọ jáwọ́ ẹ lọ ṣàgbéjẹ torí ìgbà kan lẹ́yìn náà bẹ̀rẹ̀ ẹ lè rántí pé tú ẹnìkan lè fi bẹ̀rẹ̀ o àwọn kan ti wà síwájú ẹ̀yìn ẹnìkan ló dé. àwọn kan dẹ àwọn tẹ bá ń bẹ wọn gbà fún yín lẹ́yìn ṣe rí àyè. àwọn kan wá dé sí ẹ wá ní iṣẹ́ àkílódé nípa ibi tẹ bá náwó dé tẹ bá náwó lọ́wọ́ yín máa mọ̀ táni ò gbàdúrà kọ́mọ ń jù ú lọ bàbá ọmọ yìí ò dẹ̀ sọ pé òun ò gbà òun ò ṣe yín ní bàbá ẹ̀yin lẹ̀ ń yọra yín ẹ lọ ronú o kẹ lọ jáwọ́ gbọ́ ìtẹ́ ìṣe kẹjẹ kí ilẹ̀ Yorùbá kó nísinmi tẹ́lẹ̀ fẹ́ sọ nìyẹn o. ẹ ṣé sir God bless you daddy thank you sir. bàbá kìlọ̀ ó ṣe o. ó ń da yín lọ ẹ ṣé ẹ̀yin tèmi lórí TikTok ṣé aléyàn tó fẹ́ bá wa dá sí kí lẹ wí. ẹ má bínú mo fẹ́ kí bàbá mi yẹ dáadáa ni. ok ẹ jọ̀ọ́ bàbá mi chief ẹ kú ọjọ́ bí èní ẹ̀mí á ṣe púpọ̀ gbogbo Ìgbòho Loyal Fans Club ló ń kí yín pátápátá lápapọ̀ bàbá ẹ ti ṣe yìí ẹ tún ṣe mí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé ẹ bá fi hàn sí ẹ lọ gbé jáde o. bàbá mi tí wọ́n jẹ́ ìkan lára wa tí Mr. Kilo tí wọ́n kí fún ọjọ́ ìbí tó ṣe pé tán nísìn àṣọdúnmọ́dún la wo àṣọdúnmọ́dún o ọdún kì í lé ká má rọmọ òbí tuntun lórí igbá ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ìláyé on behalf of gbogbo Ìgbòho Loyal Fans Club àtọ̀gá wa bàbá wa pátápátá olórí oko káàfàtà sí fi Ìgbòho fúnra lára wọn we say happy birthday to you àjọ̀dún ayọ̀ fún yín àjọ̀dún ayọ̀ fún yín o bàbá àjọ̀dún ayọ̀ fún yín one love. So mo sọ fún wa ní ẹ̀kan wípé èmi nìkan kọ́ ni mo wá ṣètò kì í dẹ̀ ṣe wípé bóyá èní yìí nítorí StreamYard tí mi ò rí àyè láti sort out òun ni mi ṣe rí wọn ó yẹ kán join mi lórí StreamYard ni lórí studio so next tán bá máa wá àjọ wà lórí studio àjọ máa stream nísìnyí mo sọ fún yín wípé iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá nísìn àwọn ọmọ kóòtù ajíire Yorùbá kan dẹ̀wọ̀ especially lókè òkun tó jẹ́ wípé ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá bóyá dúró lórí ọkàn wa lélẹ̀ bàbá sùn àsùn pẹ̀lú ẹ̀ bàbá jí àjí pẹ̀lú ẹ̀ bàbá ń jẹ òun ni bàbá mu òun ni bàbá ń rìn òun ni
báwo ni omi ò ṣe ní tẹ̀yìn wọ̀gbìn ilẹ̀ Kóòtù Àjíire lẹ́nu? a ti mọ̀ wípé ogun ń jà wá, a ti mọ̀ wípé oríṣiríṣi nǹkan ti dojúrú nílẹ̀ Kóòtù Àjíire, gbogbo wa láti mọ̀ gbogbo oríṣiríṣi problem tó ń fèsì wa. ìyẹn àkọ́kọ́ ó máa ń jẹ́ kínú mi dùn, torí kó tó di wípé mo join Yorùbá Nation tá à ń pariwo ìdádúró lọ́dún náà lọ́hùn, kò sí anybody tó rí lìkí ẹ̀ nípa kí ló ṣẹlẹ̀ gan sílẹ̀ Yorùbá lọ títí àbí anything tá a rí. Oníkálùkù kàn ṣe bó ṣe wọ́n ni. But thank God through that movement oríṣiríṣi ìrìn ni onílẹ̀ gbé wa tó gbé wa rìn láti lè ta àwọn èèyàn wa jí wípé ẹ má sùn, Kristẹni ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá má ti sùn, láàrin ọ̀tá la wà, ká máa ṣọ́ra, ká má dijú títí dìsín àdẹ̀ǹkóbájú àǹkóbámú. Ọ̀pọ̀lọpọ̀ wa lè máa rò wípé ẹjọ́ nìkan là ń rò pé kò ṣe kankan. Èmi ń rí bó tilẹ̀ yẹ pé mi sínú Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lè má mọ̀, bọ̀ èmi ń rí traces wípé ẹjọ́ rírò wa gbogbo wa ni o, kò ṣe pé yàn kan o, gbogbo wa, torí tí bá rojọ́ tẹ́ bá dá sí mi, ṣé mi nìkan, ṣé ó máa wú mi lórí ni? Bẹ́ẹ̀ ṣe ń bú mi tèmi náà ń sọ, tá à ń like, tá à ń love, tá à ń share, tá à ń ṣe gbogbo ẹ̀, tá à ń pè, tá à ń ṣe gbogbo ẹ̀ la fi ń ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ yẹn ń dún, iṣẹ́ yẹn ń ṣe kí ni, ó ń dún. Mo dẹ̀ wá like wa débi wípé àfàyè gba ìwà ìbàjẹ́ tó ti di ẹ̀wù sí wa lára yẹn àti wá gbógun tì í. Ìgbógun ti ìwà ìbàjẹ́ gangan òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. You try any nonsense, àfẹ́ mọ bó post yẹn, ẹ rí bó ṣe ń lọ ní, àfẹ́ mọ post, àfẹ́ mọ ipò gàgàrà tó dìmú nílẹ̀ Yorùbá. Ipò gàgàrà bó ṣe gàgàrà tó yẹn ló tún wá hùwà ìbàjẹ́ yẹn gan ló máa jẹ́ ká fún ẹ àfin ẹ fífín. Tí àwọn àgbààgbà wo ò bá ṣe tán láti do the needful, àwa ọmọ tá wà lábẹ́ wọn, àwa máa ṣe nǹkan tó yẹ ká ṣe, torí it is more about us. Àwọn ọmọ la bí kalẹ̀ yìí, gbogbo nǹkan ń lọ lódìlódì. Lára àwọn ọmọ Kóòtù Àjíire original tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa ń pa lóǹgbẹ, òun ni bàbá mi tí wọ́n wà lórí ètò, tí wọ́n wà pẹ̀lú mi lórí fún. Ẹ má jẹ́ tí ìjúwe, ẹ jẹ́ kí n kúkú sọ fún wọn pé kí wọ́n júwe ara wọn. Dádì, ẹ kálẹ́, káàbọ̀ sórí ètò sà. Ẹ kálẹ́ o, àǹtí mi. Ẹ má pè mí láǹtí, Dára lórúkọ mi. Ẹ pè mí ní Dára, ọmọ yín ni mo jẹ́. Okay, Yèyé Dára. Ẹ pè mí, ẹ lè pè náà ní Yèyé Dára, ẹ lè pè ní Dára èké, ìṣùgbọ́n ẹ má pè mí láǹtí. Ẹ̀yin náà lẹ sọ pé ọmọlúàbí nǹkan tó dáa ni. Ẹ ó dán bàbá olórí ẹbí, ẹ má bínú, mò ń bọ̀, I'm coming to you now. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ọmọlúàbí tá jẹ́, èmi gbà fún yín bàbá, máa gbà fún ní. Gẹ́gẹ́ bí mo ṣe ṣe lálàyé wípé iṣẹ́ pọ̀ nílẹ̀ Kóòtù Àjíire tí a fẹ́ ṣe. Àgàgà lórí gbogbo filanga Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jọ face reality. Ṣé rí stage tá dé nísìn, a nídìí irọ́. Òtítọ́ ó máa ń korò, ó ju ìwọ. Ṣùgbọ́n tó bá lè díjú tó lò ó máa ṣe ara ẹ lóore. Nǹkan tó bá ti dùn mìrìmìrì ó máa padà hàn ilé ìmọ̀ ni. Ọ̀rọ̀ tó wà nù Nàìjíríà kò séèyàn nu wa tó máa sọ wípé òun ò mọ bó ṣe ń lọ mọ́. Yálà láti ọ̀dọ̀ north ni o àbí ní south ń bẹ o. Àwọn nọdẹ náà pe àwọn èdè kan nínú fídíò tí mo jù sọ̀kalẹ̀ lálẹ́ yìí lórí YouTube channel wa pé àwa Yorùbá àwọn fẹ́ oore ọ̀fẹ́ tí wọ́n fẹ́ fún àwọn ọmọ Yíbò, tí ọmọ Yíbò wọ́n lè support àwọn ọmọ Yíbò against àwa Yorùbá láti treat fọkọpù wa, torí wípé àwọn àgbààgbà wa àti gbogbo wa máa ń fún àwọn other tribe tó kù ní attitude wípé without us, láìsí Yorùbá nù Nàìjíríà kò lè sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà. Ṣé irọ́ ni? Ẹjọ́ ṣé irọ́ ni? Ọ̀rọ̀ tó clean and clear ni. Láìsí ẹ̀yà Yorùbá nínú Nàìjíríà kò lè sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà. Ibo náà ti fẹ́ bára wọn ṣe? Ṣé àwọn tó jẹ́ pé ìwà wọn bákan náà ni? Ẹ̀gbin tí Yorùbá ń gbà, ẹ̀yà wo ló lè gbà? Sacrifice tí Yorùbá ń ṣe sí inú wọn Nàìjíríà, ẹ̀yà mélòó, ethnic mélòó ló ti ṣe? Daddy Quadri sà, ẹjẹ́ àti bíi pẹlẹbẹ ká mọ́lẹ̀ jẹ́ tó ṣe bí òwe mi ò tó pòwe níwájú yín sà. Gẹ́gẹ́ bí statement tí mo sọ yìí tí àwọn Northerners sọ wípé àwa Yorùbá máa ń sọ wípé láìsí àwa kò lè sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà. Wípé a ní ìgbéraga. Àwọn dẹ̀ fẹ́ wá ọ̀nà láti fi support àwọn ọmọ Yíbò against láti lè treat
fuck up àwa Yorùbá. Ṣé tí Northerner tó bá support àwọn ọmọ Igbo, South Eastern people láti gbógun ti ìran Yorùbá, kò sí, mo fẹ́ fi dá wa lójú pé kò sí ọ̀nà kankan tí àti Northerner àti other South tí wọ́n bá fẹ́ fi gbógun ti wa tí àwa ò ti mọ ọ̀nà, gbogbo ọ̀nà tó fẹ́ gbà láti attack wa àti rí, a sì ti mọ̀. Ẹ jọ̀wọ́, kí ló wá dé tí Yorùbá káwọ́ rọ̀? Kí ló dé ta káwọ́ lẹ́rán? Kí ló dé ta ṣe báyìí tá ń wò? Ta dé rí wípé gbogbo ogun yẹn ń bọ̀ lọ́wọ́ wa, a ti mọ ọ̀nà tó fẹ́ gbà tó fẹ́ fi attack wa. Wọ́n dẹ̀ ti ń ṣe already, wọ́n ti practice ẹ̀, wọ́n ò fi bò. Wọ́n ní mi ò lè wákú kan, ìran mi ò lè wákú kan. Wọn kì í rógún ilé bàbá wọn jẹ àbí oyè ilé bàbá wọn. Tó já sí wípé Ìgbò tí gbogbo wa ń dúró tì, tí ó ń lọ káàkiri, ẹ má jẹ́ ká fi ẹrù ká fi pa kẹ́tẹ́kẹ́tẹ́ Ìgbòho. Torí mo máa mọ ọmọ ẹ̀yin ọmọ Yorùbá, nǹkan kan wà nínú ìwà wa. Èèyàn kan tó bá ti ṣe kíní gbogbo everything òun la dẹ̀ máa gbélé lórí, òun la fẹ́ kó lọ bí, òun la fẹ́ kó wà lókè, òun la fẹ́ kó wà láàrin, òun la fẹ́ kó lé foundation. Iṣẹ́ yìí gbogbo wa lájọ máa ṣe. Ibi tó ń gùdù sí, ó ti jẹ́ ká mọ̀ pé area ibi ló ń gùdù sí, kì í ṣe area ibẹ̀ yẹn nìkan níbi tó ti wọ́ nílẹ̀ Yorùbá. Àwọn ibi tó ti bàjẹ́ tó kù, ẹ̀yin tó kù ńkọ́ kí lẹ fẹ́ ṣe? Ẹ má jókòó. Ẹ̀yin tó kù kí lẹ fẹ́ ṣe? Ẹ má dẹ̀ ṣàtẹnujẹ. Kò ṣe kéyìn wá jókòó kẹ́ máa lọ pátí kẹ́kọ̀ọ́ relax. Ẹ má wọrí, ìyàwó èèyàn kan ti ń ṣe. Ó ní ká ọmọ owó ọmọ ìrìnsẹ̀, ó níbi tó máa, ó lélẹ̀ tó máa ṣe ń bẹ̀. Ìyá arúgbó, ọmọ ọ̀dọ́, gbogbo wa, ipa tó ní kálukú máa kó, òun ló wà ń bẹ̀. Àsìkò tó ní kálukú wa máa ṣiṣẹ́ lélẹ̀. Kì í ṣe pé òní àwọn kan á lọ jókòó, àwọn kan á máa ṣiṣẹ́ yẹn láṣekú dórógbó. Ìgbà ọ̀rọ̀ Yorùbá nation ti yàtọ̀. Mi ìfẹ́ kan rí mi pẹ̀lú wọn. Mi ìfẹ́ kan mọ̀. Yèyé dára, màá máa pè mí lórí fóònù. Àjọṣe Yorùbá nation ni, mi kàn fẹ́ kán mọ̀ ni, torí àdúgbò tí mo wà, torí ilé, ọ̀rọ̀ eléyìí ò ṣọ̀rọ̀ Yorùbá nation. Regional ni. Kò sí anybody tó mú anybody lé lórí. So there is no excuse for you and myself. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan torí ilẹ̀ bàbá wa, láti tún ṣe, láti gbéga fún lọ síwájú rere. Ìjà ìrẹ́pọ̀ ló yẹ wá, kájà fúnlẹ̀ bàbá wa, nítorí wa, torí ọmọ wa, nítorí ọjọ́ ọ̀la. Ọmọ Odùduwà ni wá, níbikíbi tá a bá wà. Ẹ jẹ́ ká fẹ́ra wa, ká sì máa rántí pé a ó padà sílé. Yorùbá ni wá entertainment, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, ẹ comment síbẹ̀, ẹ share ẹ̀. Bó bá ṣe ń lọ, àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment, ìta gbangba là bẹ́wẹ́ ajílété.